tá fi gbà fẹ́ra wa ẹ jẹ́ gbìyànjú ká ṣe lọ́rùn fáwọn ọmọ wa ṣó lẹ́sìn ṣé yẹn dáadáa ni ṣé ilé rẹ̀ ló ti jáde ṣó ní tí ó lè fi bọ́yàwó ẹ jẹ́ fọmọ fún tánàbí sọ fún wa nìyẹn idha atakum man tardawna dinahu wa khuluquhu níbi ìrọ̀wá mi wa amanatahu. ẹlẹ́kẹta nínú tó yẹ ká mójútó òun náà ni ojúṣe wa síra wa ńgbàtọ́ lọ́wọ́ pé ar-rijalu qawwamuna 'ala an-nisa ìkìwámà yẹn ó láwọn tó tẹ̀lé tọkùnrin gbọdọ̀ mójútó kìí ṣe pé mi lọ lórí ilé nìkan ni tí ṣẹ̀rí àpè ọ́ olórí ilé àkọ́kọ́ ni pé gbogbo tí ń jẹ́ nàfàkọ́ọ̀tù nu léhun ọrùn rẹ ló wà bẹ́yìn ò bá tó eyín ká ní ìdáwọ́bò ó ṣe bí òwe lẹ́dọ̀ àyè àgbàlagbà ní pẹ́lú ọ̀rọ̀ àìtẹ́yìn ká là ń dáwọ́bò àìtódò tọ̀ sí là ń pé ìkọ̀ǹkọ̀ díjú àtẹ̀rẹ́ díjú bẹ́yìn ò bá tóyàwó fẹ́ kó má fẹ́ yàwó jàmá àìfẹ́bìnrin ká fìyà jẹ àwọn basics kan wà minimum standard ni wọ́n téèyàn gbọ́dọ̀ provide fóbìnrin nínú ẹ̀ òun ni ilé tí ó máa gbé tí ó wà comfortable láti máa move around níbẹ̀ kìí ṣe ilé tí ó fún gádígádí tó yẹ pé bá ti dáṣẹ̀ wọlé báyìí tọ́lẹ̀tì ló dáṣẹ̀ wọ̀ ó dáṣẹ̀ wọ kinní náà nìyẹn ìmọ̀ sọ fáwọn èèyàn kọ́lọ́run gbogbo wa láṣìírí ó kéré jù pọ́kùnrin ó bá fẹ́yàwó 2 bedroom flat ní kọ́kọ́kọ́ gbà torí pé mọ̀ láwọn àlejò ìyàwó rẹ̀ sì nígbà míì ó lè má níbi tí ó mọ yẹra sí ẹlẹ́yà sáré dáṣọ nínú ilé náà ní kó tún lè mọ torí àlejò ó kẹ́ra ìwọ bọ́ sínú yàrá àtọ̀dọ̀ tiẹ̀ kò sí problem ẹlẹ́ẹ̀kejì òun náà ni tí ó jẹ tí ó mu ọ̀rẹ́ yẹn ní ọrùn ọkọ ló wà àìpín bills pẹ̀lú obìnrin ṣẹ̀rẹ́ ò kọ́ wa bẹ́ẹ̀ ọwọ́ afọ́bìnrin lówó èló ni owó tàà ní ọlọ́dà wọn ní 50 èmi ní 30 ìwọ náà lọ fi 20 kún àá 30 tí ẹ̀hún náà láàánà bẹ́ẹ̀ bó bá ti mọ náà ní ká jẹ bẹ́ẹ̀ tó bá ti tẹ́ ká lè rà míì ẹlẹ́kẹta kí lóbìnrin ó wọ̀ kí ni tí ó wọ̀ látòkè délẹ̀ ọrùn ọkọ ló wà bọ́ọ̀ bá tóyàwó fẹ́ má fẹ́yàwó lẹ́yìn ẹrù ìyàwó tẹ́lómi rà fún ìyàwó ẹ̀ àfàsọ ọdún lẹ́ẹ̀kan lọ́dún ọba jàmá obìnrin ẹni ọ̀ṣọ́ ni wọ́n gbọ́dọ̀ máa yọ lọ́tún ẹjá gbìyànjú jàmá Dr.Musharaf hafidhahullah mo gbọ́ wá sí wọn kan wọ́n ní kò burú rárá kó o torí ìyàwó rẹ lọ jẹ gbèsè kó yáwó láti fi tọ́jú ìyàwó rẹ ọ̀rẹ́ yẹn ní àmẹ́bí ní kódà oúnjẹ téèyàn fi sẹ́nu ìyàwó ẹ̀ wọ́n kọ́ kalẹ̀ pé ó ti ṣe sàárà ẹjá tó dá àwọn obìnrin wa ẹlẹ́kẹrin gbogbo àwọn nǹkan èlò inú ilé gbogbo nǹkan èlò kí la fi lọ́ta kó ti wà ìwọ́n wá pé rárá o ọwọ́ làwọn ìyá tiẹ̀ fi lọ́ta ṣe ìyá rẹ̀ lọ́wọ́ fẹ́ lé ọkọ ìyàwó kọ́ ní ṣe wá sí fún o mo ti sọ pé ṣe wá sí fọ́kọ ìyàwó àwọn àtẹ̀wọ́ ìlànà wá sí. kí ni ó máa fi lọ́ta àwọn nǹkan ìgbàlódé tí ń bẹ nísìnyí tó bá ti tẹ̀ ẹ́ atọ́sìmọ̀ jẹ́ lílọ̀ èyí tó fẹ́ lọ̀kúnná èyí tí ò fẹ́ lọ̀kúnná mo fẹ́ jẹyán kí láà máa fi gúnyán ti wà yóò bọ ilé iṣu yóò dà bẹ́ẹ̀ mo fẹ́ sí ẹ̀wà àwọn pressure cooker ti wà ìwọ lọ́ọ̀rà mo fẹ́ fọṣọ washing machine ti wà ìwọ lọ́ọ̀rà fún gbogbo àwọn kinní ẹ jẹ́ gbìyànjú tá a bá ti ń palẹ̀ mọ́ pàfẹ́yàwó ká ti máa ṣètò àwọn kinní kalẹ̀ sílé káyé dà àwọn obìnrin láàmú mọ́ iṣẹ́ ilé lásán ó tó níṣẹ́ fóbìnrin ọlọ́run ọba tó dá obìnrin fún rẹ̀ ẹ máa fún ọlọ́dídé lẹ́ẹ̀kan lóṣù èrò wá ní tiẹ̀ tọ́ ní àfikún ṣiṣẹ́ kú bí aago ẹ̀kan lóṣù ọlọ́run bó fóbìnrin ọlídé má kírun omi ń bẹ ọjọ́ méje kò ní kírun ọlídé tọ́lọ́run nù every month ni wọ́n ń lò ẹjá tó dáwọn ẹ̀wà jàmá ẹni tọ́lọ́run bá bùkún nù wa liyunfik dhu sa'atin min sa'atihi náà fúnyàwó rẹ bọ́lọ́run ti kí ọ má ṣàwọn síyàwó rẹ má ma jẹ chicken ta káwọn ma jẹ ìsápá àti ìkọ̀ǹkọ̀ àbí kíní kan nulẹ̀ àti bẹ́sikẹ́ ẹlòmí èpè lúrú ọbẹ̀ àlìjẹ́nà ní táń sọ fún ọ. ìtumọ̀ àrìjálù qawwamuna nìyẹn o kìí ṣe pé kìkà máa dá pákàtí nílé pé èmi lọ́kọ èmi ní kíní kan responsibility ni kìwámọ̀ yẹn ojúṣe ni
tó gbọ́dọ̀ ṣe nínú ẹ̀ òun ni as-siyanatu wal himaya kó o máa dáàbò bo ìyàwó rẹ ojúṣe rẹ ni ará àta ò gbọ́dọ̀ máa wá bú ìyàwó rẹ mọ́nú ilé o gbọ́dọ̀ expose àlébù ìyàwó rẹ kódà sí àwọn òbí ẹ̀ bèlè sí ará àta kódà tí gbólóhùn aṣọ bá ṣẹlẹ̀ bá a bá ń rojọ́ ìwọ ò gbọ́dọ̀ máa fi gbogbo ẹnu rojọ́ ìwọ ọkùnrin dáàbò bo àṣírí ìyàwó rẹ iná tí ó máa dáhùn má sọ bẹ́ẹ̀ iṣẹ́ ilé tí ó máa ṣe má sọ bẹ́ẹ̀ wá bó ṣe assist ẹ̀ ó lè jẹ́ pé ọmọ ọ̀dọ̀ kan lọ́gbà tí ó máa assist ẹ̀ nínú ẹ̀jẹ̀má òun ni sùúrù pẹ̀lú obìnrin Ànábì ní istawsu bin nisa'i khairan fa inna al-mar'ata khuliqat min dila wa inna a'waja shay'in fi dilai a'la in dhahabta tuqimuhu kasartahu wa in taraktahu lam yazal a'waj obìnrin ẹ̀fà láti dá wọn ẹ̀fà tó wọ́jù láti ti dá obìnrin bọ́ ọba lọ́nà kó straight ẹ̀rí lọ́dọ̀ wa nílẹ̀ ẹnu pé Sheikh Al-Kutubi ǹdá láàmọ́ pé àwọn ọkùnrin ẹni tí máa dá owó jọ ìwọ máa dá ọmọ dá ǹdá ìwọ sáà máa dá jọ ǹná làwọn obìnrin ẹni tí ó máa na yóò máa na ìwọ ń ronú pé sálárì ò tí ì wọlé iṣẹ́ kan ń bẹ tó fẹ́ gbà tó bá ti gbaṣẹ́ yẹn ó ṣiṣẹ́ yẹn yóò gbowó báyìí òun bẹ́ẹ̀ ronú pé àbúrò ẹ̀gbọ́n àǹtí màmá bàbá broda family uncle nephew bádìí òun yóò ṣèyàwó àwọn sì máa sọ òun ọmọ ẹgbẹ́ ronú bóun ṣe na ó gbọ́dọ̀ bínú ẹ̀dá obìnrin nìyẹn wọlé ìsàdàkárù kálí òǹsá níparí jàmá torí mo fẹ́ káwọn ṣe kò wá káwọn náà bá wa sọ̀rọ̀ nínú tí ń da àwùjọ rú òun náà ni àìgbọ́rọ̀ sọ́kọ lẹ́nu ẹ̀yin obìnrin náà kí n yan fún yín torí pé Ànábì ní obìnrin tó dájú náà àwọn obìnrin lè ìyàwó tó ẹ pé tó o bá ń wò lásán inú rí ó sì máa dùn obìnrin tí ń dáni lọ́rùn bọ́ ọ bá ní ó jókòó yóò jókòó kà á ta ọ́ lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wa lónìí márèjì ní èjì oṣù mẹ́fà ọdún kan lọ yóò ti dàrú nínú tí ń fà ní àìgbọ́rọ̀ sọ́kọ lẹ́nu mọ́ kí sì ní ń fà àwọn èèyàn kéèyàn kan bẹ láwùjọ lónìí tí wọ́n ń kó àwọn ọmọ wa ní ìkọkúkọ pé rárá o equality ni o ẹ̀dúra yín lọ o ìyàwó ọmọ pé wà síhun ti yí ọ ọ̀gá rẹ̀ rẹ̀ o ọ̀gá lọ́kọ fóbìnrin àmọ́ kìí ṣe ọ̀gá ká fi ṣe jàǹbá ọ̀gá ká dáàbòbò ká pèsè ni àmọ́ ọ̀gá pé bí n bá ní jòkó má lọ léyìí tí ẹ bá ṣe àṣẹ tó takotọ lọ́hùn kò sì nípa ọláṣẹ rú ẹ̀. wa khayrun nisaa man sallati zawja man bara. ẹnìkan kọ sórí Facebook ní ìjẹta Sheikh Al-Kutubi ló bá ní ló bá kọ̀kọ́ kúkọ náà nípa wípé ọkùnrin ò ní kíní kan pé kìí ṣe ọ̀ràn yàn ní kóbìnrin ó dáná fún ọkọ pé tí sẹ̀rí àsọ òun ni pé ọkùnrin gbọ́dọ̀ bọ́ ìyàwó òkè èmi jáde nísìn mo wá sí ìlú Ṣakí àbí n tí wọ́n jẹ n tí wọ́n mú mo ti rà á sílé èmi ó padà sí Ìlọrin pẹ̀lú ògo Ọlọ́run títí ìrọ̀lẹ́ èmi òun náà ní bọ́nú kitchen tí ń máa ṣe lúrú ń máa ṣe ẹ̀fọ́ ń máa ṣe kíní tí ń ro sẹ̀mó ìyàwó mi ìwọ kan jòkó lanú lẹ̀ ọmọ jẹ́ ẹ̀rí pẹ̀lú mi ìponú. ìyàwó Ọlọ́run bò ní tí mo fi lọ síbi ọ̀rẹ́kọ̀rẹ́ tí mo fẹ́ sopọ̀ nìyẹn Ọlọ́run ní kí ní ọ̀rẹ́kọ̀rẹ́ máa léyìn kúrò ní ọkọ ni ẹlòmíì ń bẹ lórí social media tó bá kọ nǹkan a sọ fún yín pé don't take shit from a man òun dẹ̀ ń take ṣáláńgá nù ilé ẹ̀ shit kọ́ lòun take she is eating ṣáláńgá òun gangan ṣáláńgá ní jẹ́ nù ilé àdèmọ́ kọyín sí àwọn ọkọ yín ọkùnrin mẹ́sàbò sí ìyàwó rẹ̀ àwọn ọkùnrin ẹjá bẹ̀rù Ọlọ́run nípa àwọn obìnrin wa wàsíyà kánẹ́bì ṣe kẹ́yìn kánẹ́bì ò tó kú òun ni istawsu bin nisa'i khairan àníbi pààrọ̀ yẹn púpọ̀ fa innakum akhadtumuhunna bi amanillah ẹ páyọ̀ Ọlọ́run nípa àwọn ìyàwó yẹn ṣe dáadáa sí wọn abdullahi ọba adékọlá subhanahu wa ta'ala ìgbéyàwó yọ lọ́mọ ṣàdó lálùbáríkà àwọn máa ṣàdó àkan nínú ẹnu pé ìmọ̀ bóyá kí n sọ ní ìyàwó nna sòkó alúgbò àlúye pámá ìyàwó nna
sòkó àlùgbò àlùyè pamọ́ àlòsọ lè wí bẹ́ẹ̀ ọlọ́run mẹ́jẹ̀ á tún so mọ́ ọlọ́run ò ní jí ó tú èlé táwà tún so ọlọ́run mọ́sà ṣe bẹ́ẹ̀ ọlọ́run mọ́sà jẹ́ bára yín kalẹ̀ gbogbo tí ń jẹ́ èrè ìyàwó ìfọ̀kànbalẹ̀ ní àkọ́kọ́ ọlọ́run mọ́sà fi lọ́kàn balẹ̀ àsìkí tó pọ̀ lẹ́lẹ́ẹ̀kejì ọlọ́run mọ́sà fún yín lásìkí àlàáfíà ara ọlọ́run mọ́sà fún yín lálàáfíà ara àwọn ọmọ zuriyatun tayyiba ọlọ́run mọ́sà bá wa ṣe bẹ́ẹ̀ fún yín àwọn òbí yín nídìílé ìyá nídìílé bàbá ọlọ́run à ń bẹ̀ ọ́ ìjókòó yìí gbogbo gbàtà bá máa rántí ẹ̀ mọ́jà kábàámọ̀ àbúrú rẹ̀ láíláí kí ló fà á tá a fi tètè ṣe ni ká máa kábàámọ̀ rẹ̀ wala la ilaha illallah àwọn ń bẹ̀ ọlọ́run ọba fún ìlú Ṣakí ọlọ́mọṣà fi wá lọ́kàn balẹ̀ ọlọ́mọṣà fi wá láyà balẹ̀ gbogbo tí ń jẹ́ oníranran ẹ̀rù ọlọ́mọdé wọ̀lú yìí láíláí ọlọ́mọ pa wá láyà la ilaha illallah gbogbo ọmọ ìlú yìí tó ti ga ọlọ́mọdé wálẹ̀ mọ́ láíláí gbogbo àwa náà tá ń gbèrò àti ọlọ́mọṣà fà á lọ́wọ́ sókè la ilaha àwọn Sheikh wa Musharaf tá a wá bá dunnú náà ọlọ́run à ń bẹ̀ àlékún orí mọ́sàbá wa ṣe fún wọn àlékún àláfẹ́ mọ́sàbá wa ṣe fún wọn àlékún ìdáyà mọ́sàbá wa ṣe fún wọn látorí wọn tó fi dórí gbogbo àwọn àfáà wa àtàwọn Sheikh Abdulhakim Abdulhakim Al-Kutubi ọlọ́mọṣẹ́ àjárí gbogbo wọn pẹ́ wala la ilaha subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.